determination nísìnyí bá ṣe ń béèrè àwọn kan rejected wọn náà wọn fẹ́ right to self determination èmi ò mọ wá ìtọ́ ṣe fẹ́ so mo kí ẹ̀yin èèyàn wa lẹ́ẹ̀kan sí ní gbogbo ibi tí ohùn mi bá ń dé báyìí as usual mo wá sí Trafalgar Square I'm sure pé gbogbo nítorí mi látẹ̀kàn àwọn tí wọ́n ń béèrè fẹ́tọ̀ wọn olúkálukú ló máa ń béèrè fẹ́tọ̀ ẹ̀ so káwa náà béèrè fún tiwa peacefully kò tí ì mújà dání so tá a bá ti béèrè fún peacefully àárígbà àwọn ọ̀rọ̀ òye yìí nísìn and that's exactly why we are doing what we are doing a fi ń polongo pé a fi kúrò nù Nàìjíríà ká dá dúró gẹ́gẹ́ bí our own state. So apparently la ṣe ń sọ káfí dájú ó ní àwọn kan lára àwọn kan láìkẹ̀ bẹ́ẹ̀ torí inú Nàìjíríà làwọn tí ń ṣe lọ́ ti ń jẹun lọ́ ti ń jẹ kòkó inú Nàìjíríà lọ́ ti ń ṣọlá so tó bá sọ fún àwọn èèyàn wa pé ká dá dúró pé ká dá dúró gẹ́gẹ́ bí country oríṣiríṣi excuse ni wọ́n give but èmi ò ní ká má give excuse kò ká máa rántí pé life àwọn èèyàn wa ó wà at stake so the more tá a bá pẹ́ the more the life will be at stake. And the world is not going to wait for anybody. Torí the world is a very busy one. The world is extremely busy. And a lot of things is happening around the globe. So ẹni tó bá kàn ló mọ̀, òun lọ̀rọ̀ ẹni tó ń lọ lágbàáyé. So èyí tó kan àwa òun ni pé kí ni future wa nínú Nàìjíríà? Òun lẹ̀ ń wò yẹn. Nigerian High Commission tí àwọn bàbá Awólọ́wọ̀ wọ́n ṣe wàhálà lé lórí ó ti kúrò lọ́wọ́ ọmọ Yorùbá ó ti wà lọ́wọ́ federal government láti 1960 or whenever tó ti kúrò lọ́wọ́ wa so now kí ni àwọn nǹkan tó guarantee pé indices pé country tí àwọn flag yìí ó ti fail ó fail ọmọdé ó fail àgbàlagbà ó fail arúgbó kò sẹ́ni kankan tó enjoy dividends of one Nigeria àfi ẹ bá parọ́ fúnra yín nobody is enjoying the dividends of one Nigeria so rather than people come together àwọn kan ní ká kọ́kọ́ ṣe ní díẹ̀díẹ̀. But one thing is that ẹni tó wà ní abroad tó bá ní the right visa tó fi wọlé tó wà láwẹ̀ láti ṣiṣẹ́ ó lè má rántí Nàìjíríà mọ́ torí òun náà máa fẹ́ build a future nínú Nàìjíríà but tó bá máa fi pé 5 years nínú country tó ń gbé yẹn I realize pé a lot of things tí ó wà nínú country tó wà yẹn ó possible náà pé a lè replicate it without anything lọ́dọ̀ tiwa náà so kí n má gbára wa ní àsìkò tó pọ̀ torí kò sí time is money tí àwa náà bá ní recognition bí wọ́n ṣe fáwọn Palestinian recognition I don't know whether I can meet up pẹ̀lú embassy wọn lẹ́nu I will see tí bá lè débẹ̀ but táwa náà bá ti wà recognize then a máa ní building tí a lè má dé lélẹ̀ torí pé lè ṣì wà lọ́wọ́ Nàìjíríà until tí Nàìjíríà bá ti wà dissolve finally la máa mọ̀ bá ṣe fi gbẹ́lẹ̀ padà but one thing is that Nàìjíríà tí à ń campaign fún pé ká kúrò nù ẹ̀ tẹ́yìn kan tẹ́yẹ sọ pé ká má kúrò nù ẹ̀ it is only a matter of time. TikTok ní aago ṣẹ̀rágo tẹ̀ ń wò yìí aago 3 ló lù yìí lé ní ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 2025 tó bá máa fi di 2031
èmi ò gbàdúrà pé kó rí bẹ́ẹ̀ tí ẹ jẹ́ kí a kúrò ní Nàìjíríà ṣe rí ẹni tó wà lókè tí ẹ ń fẹ̀mí yín lọ bá yẹn mo kí ẹ ìtùnú báwo ni ẹni tẹ́ ń fẹ̀mí yín lọ bá yẹn pé ó máa ṣe tó bá lọ fẹ́ẹ̀lì yín tí kò rí ṣe lẹ́yìn káwa kan máa gbé ní abroad permanently ká dẹ̀ máa lọ sí ìlú tó bá wù wá any country tó bá wù wá àá máa lọ bọ̀ kò likely pa máa wá Nàìjíríà mọ́ àlè ní kó àwọn ọmọ kankan wá sí Nàìjíríà tí wọ́n àlè kọ́ ọmọ wá sí ìlú tí kò ṣiṣẹ́ àbúrò mọ̀ yẹn nísìn fáǹfààní ẹ̀yìn tí èèyàn argue blindly èèyàn argue pé future wa kó wà nínú Nàìjíríà even though pẹ́ mọ̀ pé future wa ti blink nínú Nàìjíríà ṣé mo mú glasses mi kúrò ní ṣá so the earlier we understand that the better kò dẹ́ ṣe gbogbo èèyàn ló máa ní time okay kò ṣe gbogbo èèyàn ló máa ní time láti ṣe tí à ń ṣe yìí ẹ bá rò pé gbogbo àwọn tó wà ní UK lọ ní time yẹn wọ́n ní time yẹn because wọ́n máa sanwó lé wọ́n máa take care family so wọ́n ní that time láti láti ṣe kíni láti máa pariwo báwa ṣe ń pariwo yìí so we are very limited time like I said broadcast yẹn tó bá ti di 20 minutes màá bring it to an end so mo ní 8 minutes and the weather is very windy àti ń bọ́ sí cold weather wa which is lovely anyway so what I'm just trying to explain is that gbogbo atrocity tá à ń rí tó ń ṣẹlẹ̀ lénìí ní south west àwọn atrocity yẹn ẹni tó bá rò pé atrocity yẹn máa end anytime soon kò lè end o àbẹ́ ẹ̀gbọ́n mi yé gbogbo ẹni tó bá rò pé atrocity tó ń lọ nínú Nàìjíríà ní òkè ògùn tó ń lọ ní south west kò likely pé atrocity yẹn máa end so in the interest of everybody ká kọ́kọ́ béèrè lọ́wọ́ federal government pé kó fún wa ní security ìrọ̀ àwọn ọlọ́pàá àwọn ń juwọ́ sọ́lọ́pàá bíbá yìí àwọn ọlọ́pàá wa nìyẹn àwọn ló ń tọ́jú wa ní bíbá yìí wọ́n tó wọn ló ń lọ nìjẹ́ ti rí báwọn ló ti travel lọ yẹn so àbọ̀rọ̀mọ̀ yẹn nísìn ká béèrè fún security because security ni bàbá Awólọ́wọ̀ ní lọ́wọ́ ni wọ́n fi lè ra bídùn yìí sí UK ní in the 50s nígbà tí a wà ní regional government nígbà yẹn kò sí ayéwuyewuye Fúlàní tó ń pààyàn báyìí so àwọn tó ń lọ sóko wọ́n róko ṣe bó ṣe ń kó èrè oko wá bàbá Awólọ́wọ̀ rà lọ́wọ́ wọn bọ́dọ̀ mọ̀ yẹn nísìn so bàbá Awólọ́wọ̀ máa rà á wà á ra cassava wà á ra kòkó wà á ra obì wà á wá ta gbogbo ẹ̀ tó bá ti wá tà á owó tó generate yẹn òun lọ́ fi ń rọ̀ ní economy regional government níjọ́ náà lọ́hùn àbọ̀rọ̀bọ̀ yẹn nísìn owó yẹn náà ni wọ́n wá rí títí popular building tí ó wà ní ẹ̀yìn ní ìtàn pè ní Nigerian House ní nọ́mbà 9 Northumberland so ìwọ tó ní o fẹ́ Nàìjíríà nǹkan mẹ́ta ni mo fẹ́ kó béèrè lọ́wọ́ federal government pé kó ṣe fún ẹ kọ́kọ́kọ́ fún yín ní security tí mo mean ni pé any kind of security kódà kó wà nù ilé ẹ kò ní security ṣe rántí journalist Arise television inú ilé ẹ ló wà o kò ń ṣojú títì o torí wọ́n tó máa sọ pé nǹkan kan ṣẹlẹ̀ everything wà okay inú Nàìjíríà no problem torí arábìnrin yẹn inú ilé ẹ ló wà lọ́nà àwọn ajíbolè àbọ̀rọ̀mọ̀ yẹn nísìn wọ́n náà wọn ajíbolè ẹ má bínú wíńdì ẹ ti pọ̀ díẹ̀ ni ẹ má bínú ẹjẹ́ ń gbélé sáré tòsí mi mo lè wọlé dání báyìí wọ́n náà wọn lè ló wá oríṣiríṣi là ń gbọ́ but eventually ṣá ọmọ náà ti kú báyìí ọmọ 29 years old so that means pé gbogbo ọlọ́pàá tó wà ní Abuja they were unable to rescue this young girl
ìyẹn lọ bẹ́ẹ̀. Woman kan náà wọ́n kidnap ẹ̀, ó ń bọ̀ láti Niger, ó ń bọ̀ ní Ọ̀ṣun state, àìtí mọ̀ bóyá ó kú ó yè àmọ́ báyìí, ó di méjì. So gbogbo ìgbàkígbà tó bá ń sọ pé ó fẹ́ wọ́n Nàìjíríà, máa béèrè lọ́wọ́ ìjọba tó wà níbẹ̀ nísìn pé kó fún yín ní security, ìyẹn lọ bẹ́ẹ̀. Tó bá ti wá fún yín ní security, máa béèrè lọ́wọ́ ìjọba tó wà níbẹ̀ pé kó create iṣẹ́ tó máa ṣe. Ìjọba ò dẹ̀ create iṣẹ́ bọ̀, kó máa create enabling environment. Ibi tí mo wà nísìn environment kan ni níbi tí mo wà báyìí níbi báyìí nísìn building níná, tó o bá níná wọ́n lè operate functionally dáadáa. Àgbọ́dọ̀ mọ̀ yẹ nísìn ìyẹn gbọ́dọ̀ ojú alápọ̀ tó ń ṣọ́rí on your phone náà nílùú òyìnbó má lọ gọ. So bá ti rẹ̀ tó gbé kìíní dání báyìí ìwọ náà lè fi gbogbo taratara wẹ̀ ìmọ̀. So ní ibi tí mo wà ilé nǹkan sí, yàtọ̀ sí pé iná wà ń bẹ̀, wọ́n ti create policy tí bá company kankan ṣiṣẹ́ nílùú yìí, wọ́n gbọ́dọ̀ sanwó fún mi ní àsìkò tó náà máa sanwó. Wọ́n rẹ̀ gbọ́dọ̀ jẹ gbèsè owó mi, torí pé tí bá ti fara ṣiṣẹ́ fún wọn, wọ́n gbọ́dọ̀ san sálárì. Tí bá ti lọ ṣiṣẹ́ tí mo lọ ṣiṣẹ́ níta, wọ́n gbọ́dọ̀ sanwó fún mi nígbà tí wọ́n náà máa sanwó. Kò ń ṣe pé nígbà tí oṣù bá parí ni wọ́n ṣe máa sọ fún yín pé lówó lọ́wọ́ ta fi sanwó oṣù. Ó di méjì. So o gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́, o gbọ́dọ̀ lè jẹ́ welder tó níṣẹ́. Má complain pé ò níṣẹ́ torí pé ìwọ ló ní o fẹ́ wọ Nàìjíríà, o gbọ́dọ̀ ní iṣẹ́ lọ́wọ́. Ṣé wọ́n rí ìkẹta ìlú tí kò bá ti níyẹn, tí kò bá ti ní kẹta tí mo fẹ́ sọ yìí ẹni bà ló mọ̀, àbí báwo ló ṣe máa ń pòwe yẹn, ẹni kan ló mọ̀, òun lọ̀rọ̀ yẹn. Sórí wọ́n pe kíní kan ní health care, health care, HEALTH care, ojú àti mo tán pè ní care, ká ṣètọ́jú fún yàn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní Nàìjíríà ẹ ti wà nú àìsàn gidi ó ń ṣe gbogbo yín torí pé ẹ ní ilé ìwòsàn tó lè sàn yín. Nàìjíríà tẹ́wọ́ rò kó máa sàn yín yẹn ó ti ṣe jàǹbá fún ọmọdé, ó ṣe jàǹbá fágbàlagbà. Ó ní kan náà àwọn èèyàn tó súnmọ́ mi, mo fẹ́ go into all the details. Ọmọ tí ó ní wọ́n gbé lọ sí hospital. Nígbà tó dé hospital, ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó sì wà life ongoing now bí ṣe bẹ̀ sọ̀rọ̀ báyìí o. Ọmọ kékeré tó ìtìtò ọmọ ọdún 6 wọ́n wá gbé lọ sí ilé ìwòsàn, wọ́n ṣe oríṣiríṣi test. Gbogbo test tó ń ṣe yẹn kò ń ṣọ̀fẹ́ o, wọ́n ń sanwó fún ni o. Eventually wọ́n rí pé ọmọ yẹn ní a bit of àìsàn kan ń ṣe. Olúkálukú ló ní different illness lára, kọ́nà bá wa fún ọmọ yẹn lálàáfíà. Ṣé wàá rí ibi tí ó wá yà mí lẹ́nu ni pé wọ́n wá sẹ́ndì íméjì fídíò kan sí mi pé wọ́n fẹ́ gbé ọmọ yẹn kúrò ní ilé ìwòsàn tó wà, pé kó gbé lọ sí ọ̀nà dá ilé ìwòsàn, because ibi tó wà yẹn àwọn èèyàn wà capable láti treat problem yẹn. Kò wá sí nurse tó máa tẹ̀lé driver. Mọ́tò wà o, mọ́tò náà wọ́n náà máa rẹ́po sí ni o, wọ́n máa rẹ́po sí ambulance tó máa gbọ́mọ yẹn 12,000 naira. Ẹni tó fẹ́ gbé ọmọ ẹ̀ olówó petrol, driver wà tó lè drive bọ́ọ̀sì yẹn, but wọ́n ní kò sí nurse tó lè tẹ̀lé wọn lọ. So máa farawé ẹni tó wà nílùú òyìnbó tó ń sọ fún ẹ pé lórúkọ Jésù inshallah láṣẹ Èdùmàrè Nàìjíríà máa dá. Kò kúrò nílùú òyìnbó, ìlú òyìnbó ló wà, ó ní security, ó ní health care, ó níṣẹ́ lọ́wọ́, ó dẹ̀ ń sọ fún wọn pé lórúkọ Jésù ìlú tó ń wo yìí, tó ń wo flag tí ó ti nulẹ̀, flag ìlú tó ń wo yìí ìwọ láìkì Nàìjíríà tó wà nígbà kan, kò sígbà tí àìtí wọnú building yẹn oríṣiríṣi láti lọ ṣe nínú ẹ̀. So kí n tó end the broadcast yẹn, because 20 minutes mi ti pé, kò sí broadcast à ń ṣe Google tí báyìí tá a bá ti ṣe náà ní kọ́lọ́n fún ládìbáríkà. So
nígbà tó bá ń sọ pé òun like Nàìjíríà yẹn make sure pé bó ṣe ń like Nàìjíríà yẹn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ síwájú yẹn bàbá wa Díọlá ní àwọn iṣẹ́ kúrò lọ́dọ̀ GP àwọn nísìn ara tá à ń sọ náà nìyẹn àwọn wà ní UK níbà torí àwa la máa ń lo GP general practitioner now èyí tẹ wá máa ní àwọn ìyá àgbàlagbà yẹn ẹ̀ ń tàn wọ́n ní ẹ̀ ń gbé wọn ní gógó ni àwọn ìyá yẹn mọ̀ pé ìtagbédání wọ́n mọ̀ pé òtítọ́ ni bò wọ́n mọ̀ pé kò ń ṣe tó máa yá torí èyí tẹ wà nílé èyí tẹ́ ẹ̀ fẹ́ ni pé ẹ̀ ń fẹ́ miracle tó máa jẹ́ kó ṣẹlẹ̀ miracle máa ṣẹlẹ̀ lóòótọ́ o but èyí tẹ́mi kàn máa sọ fún yín ni pé sórí ìlú òyìnbó tẹ̀mí wáyé mo dúpẹ́ lọ́wọ́ màmá mi pé ó mú mi wá sí bíbà mo dúpẹ́ lọ́wọ́ orí tèmi pé mo dé bíbà torí nígbà tí mo wà ní bíbà tí mo dé bíbà a ṣe rò pé Nàìjíríà máa gbádùn bí ẹni àwa dúpẹ́ fún ẹni tó fi wá mọ̀nà wọ́n pè ní bàbá Kítóyè bàbá yẹn ló wá fi wá mọ̀nà pé tàbá sì ń dúró de pé flag tó ń wò yìí torí flag yẹn bó sì máa fẹ́ tí ìjọba tèmi bá lọ tán tí ìjọba mi bá dé torí gbogbo tí ìjọba ti èmi tó ṣe wọ́n máa gbàsẹ́gbẹ́ bá gbòs so wọ́n rí ìjọba tó ń bọ̀ yẹn lọ́gbọ́n tí Ṣètàn Ọ̀ṣọ́kótó lọ́gbọ́n tó sọ lọ́gbọ́n tí Ọbásanjọ́ sọ nípa ọ̀rọ̀ àwọn tó ń pààyàn àwọn jíyàn gbé àwọn géyàn lọ́rùn ìyẹn làwa ṣe ń sọ pé àsìkò sí ẹjẹ́ agbéra ṣẹ́rí 2027 ó ń lọ báyìí ó ń bọ̀ báyìí ó ń bọ̀ báyìí ó máa wáyé kò ní wáyé ó kù sọ́wọ́ gbogbo wa kò kù sọ́wọ́ ẹ̀mí o ọwọ́ gbogbo wa ló kù sí but àwa táwa labroad Ọlọ́run a máa fún wa ní strength a máa ṣe ta lè ṣe but sórí àwọn tó dá sí yẹn àwọn náà look after family wọn lọ́wọ́lọ́wọ́ so àwa kan náà a gbọ́dọ̀ lọ look after family wa báyìí ṣàdúrà wa gbà fún gbogbo ẹ̀yin wa Yẹmí Fátókí mo kí ẹ̀gbọ́n mi dáadáa àdìṣe lásán mo ní láti máa lọ torí pé atẹ́gùn yẹn ìgẹ́ta sí bí oníbó ṣe jẹ́ gbóhùn ẹ̀ kó gbọ́ gbóhùn ẹ̀ kó má gbọ́ tó bá lè jápa wá sí UK jápa máa kẹ́ni kankan ever discourage ẹ pé tó bá dé London kí ló ń ṣe ní London immigrate máa bọ̀ ìwọ sì máa bọ̀ náà tó bá dé èyí tí gbogbo wa ń ṣe níbí báyìí ìwọ náà máa darapọ̀ máa bá wa ṣe so kò yẹ nísìn so mo kí gbogbo ẹ̀yin èèyàn wa lọ́tún lọ́sì ní gbogbo kíbi tí ohun mi bá dé àníri jù báyẹn lọ mo wá ṣiṣẹ́ ní Central London ni but mo fẹ́ kọnu sí hòtẹ́ẹ̀lì kan níbí báyìí tí bá ti ṣe tán màá wá máa lọ ní but ní bíbá òun náà ni building yẹn Ọlọ́run ọba Elédùmarè á fún wa ṣe o Yorùbá nation Oòduà nation no retreat no surrender tí o bá rò pé Nàìjíríà máa dá make sure pé wà níta o má wà nù Nàìjíríà kó máa sọ pé Nàìjíríà máa dá o tó bá dẹ̀ jẹ́ pé wọ́n tó ń rí ọwọ́ fẹ́ torí púpọ̀ nu yín ẹ ti wà nù different crime oríṣiríṣi lẹ́yìn operate ṣáà máa operate crime yẹn torí Amẹ́ríkà máa gbé ẹ níjọ́ kan wà lọ fi tó kù wà lọ fi ṣẹ̀wọ̀n Oòduà nation for life bẹ́ẹ̀ ni mo kí wọ́n tẹ̀mí lórí TikTok I gotta go now God bless you all have a very good evening ó tún dìgbà tá a bá tún ríra náà ni mo kàn ní kí n rọra yin díẹ̀ fún yín náà ni o àdúrà ṣe lásán bye for now mo kí ọ Triple J thank you so much báńkì grandma ìtùnú mo kí gbogbo ẹ̀yin wa lórí Facebook náà bye for now. mo kí ọpẹ́ ẹkúṣẹ́ kò ní sú wa níṣẹ́ lásán kò ní rẹwà